àwọn ojú tá à ń rí ní ipò ọdún mélòó la fẹ́ kà. ṣé mo ṣe ń wá bí ni. àwọn ojú iná mo mọ̀ pé wọn wá rántí mọ́ dáadáa ni. ó dà Túndé ń kọ́. Túndé wọn mọ̀ ti jáde. nígbà wo. látàná wọn wá súnlé lánàá. irọ́ o. wọn ò súnlé. ṣó dágbére fún yín ṣá ibo ló lọ. ṣé ò sínwín alẹ́ yẹn ò sínlé ọ̀tún bí ọ̀fẹ́ dà lórí irú ni. a sọ ẹlé a sọ géètì a tún mọ sáwọn obìnrin tí ń wọlé jáde. àrífín mọ̀ ní sẹ́ẹ̀ géètì mọ́nú o. Sweet banana ẹ jẹ́ kó yé dariwo sweet banana. mọ́pò mi ń pọ̀ mo ti sọ fún ọ mi ò dágbé. báwo ni káàárọ̀ ṣó mọ̀ yàn bí ni. mo wá rọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ẹ̀ wò. bọ́sẹ̀ mo wá rọ̀rẹ́ mi ṣá. mara yín rí ni. bàbá mo mọ̀ náà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àjọ ń gbé ni àjọ ń jẹun àjọ ń mu àjọ ń wọ sára wa gan ni. ó ti da ẹjọ́ ń jẹjọ́ mu ó ti ẹ̀ ti clear lẹ̀ ó ti clear rẹ̀ ó ti clear lẹ̀ ẹjọ́ jẹ́ ẹjọ́ máa mu náà títí láéláé ayérayé àìnípẹ̀kun láéláé àmín. ọ̀gẹ̀dẹ̀ pípọ́n roboto tí wọ́n ń jẹ ní òun náà lòun náà ń jẹ o ẹjọ́ ń jọ gẹ̀dẹ̀ kan náà nínú they chop the same banana. ọ̀rọ̀ yín ò yé mi. banana tó dùn ọ̀gẹ̀dẹ̀ tó dùn Túndé tán wá wá àyìn òun lọ́ wá wá parí ọ̀sẹ̀ òun lòun wá ìwọ lòun wá láàrin ọ̀sẹ̀ ọlọ́dẹ ṣe gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ abẹ́ẹ̀kọ́ ẹjọ́ pàdé ara yín nù. Túndé ni. Túndé tiẹ̀ nìkan kọ́ òun ní lo wíkẹ́ndì ọjọ́ lásán ìwọ̀n wá. Arámidé. kí n complete ẹ̀ kọ́ mọ́ Arámidé. bọ́sẹ̀. sọ pé o ṣẹ̀ṣẹ̀ ń ṣe. jọjọjọ. Arámidé. ṣàkóso iṣẹ́ ti rẹ̀ captain yẹn. ẹ kó lára ṣàkóso iṣẹ́ ti captain yẹn. kí ló fẹ́ ṣe. Arámidé kí ló fẹ́ ṣe. mo gbé ọjọ́ ìlú wa sí bíbáyìí ọjọ́ ìlú wa sí bíbáyìí. sáwọn pé mi tí ì láago ẹni sọ̀rọ̀ kó má kọjá bí o 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 ọ̀ya àníkẹ́ àní ẹ má wà bí irun ẹ má kọjá bí o ẹ má kọjá bí ẹ má wà bí irun o. Paper waste, heavy waste, paper kíni tí ń jábọ̀ o. ṣàánú fún mi Ọlọ́run ṣàánú fún mi nítorí ọkàn mi gbẹ́kẹ̀lé ọ lóòótọ́ ní òjijì ìwé apá rẹ lè yóò fi ṣe ààbò mi títí wàhálà wọn yóò fi lè kọjá èmi ò kí gbé pé Ọlọ́run ọ̀gá ògo sí Ọlọ́run tí ó ṣe ń gbé. mo fẹ́ rí yín. mi rè ó yà mo ọ̀dà báyìí. kí ló ṣe. èmi lẹ gbé lọ́wọ́ ìsá. tọ́lọ́run àbí tẹ́wọ̀. ẹ sà ẹ ń tàn wá. èṣù máa ń gbé gbé. ẹ sà tí n bá tijú ni mi ò ní lè sọ̀rọ̀ gidi fún yín ẹ ń tàn wá. ó dùn mí pẹ́ sílé lánàá mo kàn fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ bá rí pẹ́ bòde tẹ́ ẹ̀ ní lè forí kòkó kúkò ẹ máa sọ fẹ́mi náà kí n má forí gbégbékúgbé kémi náà tètè mọ́ fara sóko síbi kan nǹkan tó ṣẹlẹ̀ ní ìlànà bẹ́ẹ̀ nǹkan bá ń bẹ́ẹ̀ lé apá yín ò ní ká. kí ló ṣẹlẹ̀. paperweight àti lightweight àwọn ọmọ jàǹbí ìlànà. paperweight àti kìnìkan tá ló ń bẹ̀rẹ̀. ọmọ tí wọ́n yín wá bíi tí máa ń wá lójoojúmọ́. àti ọ̀rọ̀ bọ̀tọ́ sẹ̀ dé heavyweight wọ́n wá yẹn lánàá ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jà ni ẹ̀jẹ̀ sì níjọba kọ ìjọba ọ̀kàlùkì ọpẹ́lọpẹ́ pé mọ̀ ń taari wọn kò ń birin ǹjẹ́ tí wọ́n bá ti kàn tira wọn tí wọ́n forí sọrin tí wọ́n wólulẹ̀ gbì ọjọ́ 9 sí 10 ní ọlọ́pàá ọmọ pàdédìí bíi ni olúwalẹ̀ wà lẹ́yìn káńtà tí ọmọ rojọ́ tí ọmọ wọ́tọ́ mẹ́sẹ̀. bọ́sẹ̀ àtàràmídé kọ́ ẹ̀. mi ọmọ ẹtí ń járámídé mi sì mọ ẹtí ń jẹ́ bọ́sẹ̀ torí mi ọ̀kọ́ ọkọ wọn lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wọn náà ní kẹ̀kì lọ fún wọn orò jáde ní ìlànà ọlọ́run ló yọ mí o. orò. bóró ti yọ ní gan ní ìlànà nínú agboolé. àṣírí tá a sọ ń bò ọ̀pọ̀ àná mo mọ̀ pé nǹkan pọ̀ ọbẹ̀ yẹ ìyá àlẹ́ àrìnbà ẹ wá wò bó ti taari àtà ni mo ya aṣojú fírí kí n fojú wore kí n fi wowó kí n fi wọ ọmọ kí n mọ̀ fi wòwò kúrò láyé mi mo mẹ́gọ ni mo mẹ́gọ mo wá fàyè lẹ̀ fún jà mo ní ẹ mọ̀ pò sàn kẹ́ mọ̀ pò kí. ó pọ̀ tó yẹn. ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó wà ń bẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀. nǹkan tá a sọ ń ṣe lára ọ̀dà. ṣé àwọn
oní fúláàtì kejì ń bẹ̀ yẹn ṣé wọn ò mọ̀. àdàbà gbògèrè bí ẹgbẹ́ yẹlé ò gbọ́ ẹyẹlé wọn gbọ́ wọn ti rí ni kò sẹ́ńtì ọ̀gbọ́n lé wọn rẹ̀ ń tọ́jáde èmi mọ̀ ń dákó nǹkan mi. ilé ìtàn ọmọ ìwà ń disgrace ara wọn. ó lè gidi ni. ẹjẹ́ abára wa sọ tọrọ bí abadé yìí o tẹ́ ẹ fọ́ rẹ̀ méjì pọ̀. ta ló sọ pé mo fẹ́ ọ̀rẹ́. sóbìnrin ọjà wọn ò ní tàṣírí ara wọn gbogbo àṣírí kọ̀kọ̀ kí àwọn ò tú ta bí wọ́n ti bẹ̀ sí tàṣírí ara wọn lánàá nípa àwọn jọ ń jẹ àwọn jọ ń mu ni nígbà mo sì tún rí ṣẹbẹ́ tún jọ ń jẹ bàná èmi kan mo sọ fún wa pé ọkàn kan náà lè ń fẹ́ torí bí téèyàn sí ọlọ́run wà ń bẹ̀ mo sọ nígbà tí ọ̀yá àwọn méjèèjì mo sà kó yó kálukú báyìí mo sọ pé iná wọn wá wá àmọ́ kí n bá yín sọ tọrọ bẹ́ẹ̀ bá rò pé bómi yín ṣe pọ̀ tó ló ṣe kún táǹkì tó bẹ́ẹ̀ náà lẹ́sìn jòǹjòkújò tọ́jọ́ òní tí ìdálẹ́ tẹ́mọ̀ yọkùn lójú ọ̀pàdé ọjọ́ ń dalẹ́ nù kò yé yín gbígbígbí ẹ̀yin gan lágbára jù ní ọgbọ́dọ̀ mọ́bìn méjì kó tó rẹ̀ mí. I'm alright. oye tó. nígbà kìlọ̀ fún yín ni ó ti tó ẹ ṣáàjà sọ́ra mi ò wá iṣẹ́ mo wá ṣe ní lóòótọ́ àmọ́ mo nírù rẹ̀ mi mo sára mi nù bí òkò èmi náà láwọn ọmọ tó dáa nílùú ọba bátúndé tó ń jẹ́ yìí èmi náà nítùn látọ́jọ́ ọmọ mi gan tí ń bẹ ní jọ́ndọ̀mù ní. please go. I no please. Please go. No please go. I no go to anything. What else do you want from me? àní nǹkan tẹ̀ ń ṣe ọ̀dá ẹni what else àní nǹkan tẹ̀ ń ṣe ọ̀dá kí máa lajà obìnrin lẹ́ẹ̀mẹ́wàá kọ́ máa já kọ́ mú mọ́ra wọn lá kọ́ máa já sọmọ́ ńlá kí máa fojú tí fi rírì kí máa fi rírì kúrì bọ́ọ̀lù ojú náà ẹjọ́ ẹ máa lọ. mo tẹ̀ ti gbọ́gbà mo tẹ̀ ti bá bíbélì lọ́wọ́ yín ọlọ́run kù sùúrù ẹ̀yin ń gbé bíbélì ìjọba ọ̀run ó dàgbàgbára wọ̀ fún yín. I'm here you. Hello. Are you here to insult my person? I know it's a person. It's a person. Àwọn méjèèjì tẹ́ gbé wá bí. No, yes. Let's get something straight. Yes. Are you here to insult my person or you are reporting some people? Kíni Uni. àfi kíni. Get away. Dídádó ní ọ̀kẹ́yìn. Mi ò lè máa sílẹ̀kùn kí máa sílẹ̀kùn géètì gan kí máa sílẹ̀kùn bí o ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ o ẹ sanwó oṣù mi kẹ́ẹ̀dá dúró ṣe gbọ́ bí ọba ti gbọ́ jẹ́ tọ́lọ́ tí wọ́n bá borí lórí ta ló fẹ́ gbé. ó dà mo ti gbọ́ ẹ máa lẹ wá gbowó oṣù lọ. ẹ̀yin oníkòkúkò ẹ jọ. mo tẹ̀lé gbà lónìí ẹ má tẹ̀lé mi ẹ má tẹ̀lé mi. ẹ wá máa lọ. I'm all right.